ọ̀rọ̀ Yorùbá nation àwọn èèyàn àwọn bàbá wọn ní kòun ní ó máa ń dó yìí ká ni. ọ̀rọ̀ Yorùbá nation ó dọwọ́ èmi tí mo dó yìí àti ìwọ tó ń wò mí. bó o ní ìrìnàjò Yorùbá nation ṣe ní forí sápán ó wà lọ́wọ́ èmi àti ẹ. mo sọ̀rọ̀ kan ní day one mo ní kò sí àjọ tá a fẹ́ rìn nínú ayé tó ṣèlú òní síbẹ̀. gbogbo tó bá ti ní ètò ló ti ní òṣèlú nínú. gbogbo tó bá ti létò ló lóṣèlú nínú. kì í sì ṣe gbogbo èèyàn tẹ́ ẹ bá rí ló mètò. ìgbà mi máa ń wà táwọn èèyàn máa ń sáàfù sọ́wọ́ wrong hand. tó o bá sì ní àìsíbẹ̀ láì bá wọn dá sí, tó o bá ní òní bá wọn dá sí, tí nǹkan yẹn bá lọ bọ́ sórí, gbogbo wa tá a gbórúkọ kan náà lórí yìí náà ní ìjọjọ àfẹ́tì. mi ì táṣẹ pa níwájú bàbá wa o, mo kéré sáṣẹ níwájú bàbá tiwa, àwọn tó ṣáájú wa nínú Yorùbá nation, àwọn tó jẹ́ leaders. èmi tí mo kéré bí ọmọ náà gùn yìí mi ì táṣẹ pa ń bẹ̀. ṣùgbọ́n àwọn bàbá wa náà ló tún bọ̀ wọ́n bù ṣe gàdà wọ́n ní ọmọ kékeré gbọ̀ngbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. ìdí nìyí tó jẹ́ kí èmi náà wò pé téèyàn bá ní àìdíà ó dáa kéèyàn máa jọ àìdíà yìí lẹ̀ kí ẹ ṣe dandan ní káwọn èèyàn mú àìdíà yàn lò, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa tibí ìsáná ká máa kíyèsí oògùn. kí ló mọ inú mọ́rọ̀ yìí wá ni pé èmi rò pé téèyàn bá fẹ́ ṣe nǹkan tá a fẹ́ dáwọ́lé nǹkan tó jẹ́ nǹkan àwùjọ, nǹkan gbogbogbò, èyí ó máa fi ìrìnàjò títí òde òní a máa fi compare àwọn ìrìnàjò táwọn bàbá wa ti rìn sẹ́yìn. òun ló máa mú wa pàtàǹgbà mi láti jẹ́ kí ìtàn rán wa létí bó o ní àwọn tí ẹni ìṣáájú bó wọn ṣe rìn ìrìnàjò wọn, kí ló gbé wọn ṣubú, kí ló gbé wọn dìde padà. n tó mọ́rọ̀ ìwà láàárọ̀ yìí nìyẹn. ọ̀rọ̀ yìí ó kan tó lórí tẹlẹ́mù tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Òtù Òjìrè, tó lórí tẹlẹ́mù ló kàn, torí ẹ̀ mo fẹ́ káwọn èèyàn jókòó kí wọ́n wo ètò yìí dáadáa. kò ní gbà wá lásìkò, màá kàn mú ìmọ̀ràn tèmi wá, màá sì sọ bí wọ́n ti rìn láti lẹ̀. nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ mega rally tí à ń pètèpèrò bó ni mega rally ó sì dìde nílẹ̀ Yorùbá, lílé tó jẹ́ pé gbogbo àwọn èèyàn gbọ́ fi ọkàn wọn sí pé mega rally ń bọ̀, ṣùgbọ́n tó bù ṣe gàdà tá a gbọ́ nǹkan kan mọ́, tí gbogbo ẹ̀rí bí ó ṣe lórí yìí. ọ̀pọ̀lọpọ̀ pè mí láti different angles throughout the world, gbogbo ibi tí Yorùbá ní ẹ̀ka sí náà ti pè mí. gbogbo àwọn tó dẹ̀ pè mí àwọn mìíràn ní àwọn fẹ́ kí wá darapọ̀ wọn wá, àwọn oríṣiríṣi gúrùpù ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ló pè mí sẹ́gbẹ́ wọn. tí n bá tọ̀nù wọn dáhùn kì í ṣe pé mo mọ̀ tọ̀nù yín dáhùn. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọn ní òye làgbà máa wò. kí èmi tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan mo gbọ́dọ̀ rí ipa ribiribi àbí rere tẹ́gbẹ́ yẹn ń kó, kì í ṣe pé káàkiri gbẹ́nu tì sínú ẹgbẹ́ kó mọ́ ní impact kankan, positive impact lórí ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. ìdí nìyẹn tẹ́ bá fẹ́ gbẹ́ lọ̀ mí tí mi ì darapọ̀, tẹ́ pè mí káàkiri ayé tí mò ń dákẹ́ tí mò ń wòran, mi ì bá ń jà o, mi ì sì dá proposal yín, mi ì dánù, mi ì dálù yín láyà. ṣùgbọ́n iṣẹ́ abẹ́nú ń lọ lọ́wọ́ látọ̀dọ̀ tèmi bó o ní ilẹ̀ Yorùbá ó ṣe gòkè. léléyìí tó jẹ́ pé ó múmú láyà mi gan. àwọn tí máa ń ṣèlú kì í sọjọ́ orí náà fi ń ṣe, kì í sì ṣepò náà fi ń ṣe. àwọn ẹ̀dá kan bẹ nínú ayé tó jẹ́ pé gbogbo tẹ́yìn kà kún nǹkan àwọn ò rí bí nǹkan. gbogbo tẹ́yìn kà tẹ́ pọ́n níjẹ̀bẹ̀ tẹ́ bàbára rẹ̀ àwọn ò pọ́n. irú ẹ̀dá bẹ́ẹ̀ lèmi, mi ò pọ́n nǹkan kan. wàláì Ọlọ́run ò fún mi ní gbogbo orí ọ̀fẹ́ yẹn kéèyàn mọ̀ pọ́n nǹkan. ipò kan
mo ti jọ̀gá mi kan gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ ní ayé mi ẹ lọ bèrè mi bẹ́ẹ̀ mi ìlú ọkọ̀ ọ̀gá rí mi ẹ̀ sì sọmọṣẹ́ rí níjọ́ tí mo ti ṣiṣẹ́ ní ayé mi ọlọ́run pé ó pé lòmí débẹ̀ mi ì ṣe ọmọṣẹ́ ló wá kéda ní o mo ní hierarchy òkè mo lè wà ní bóyá bí 3 or 4 stage but pé bóyá máa wà ní ló wá kéda pátá ọlọ́run ò fi mí síbẹ̀ rí mi ì fi ṣègbéraga mo kàn ń sọ̀rọ̀ ni nípa bí àjọ ayé ṣe rí pé mi ò kákún ẹ wà lè rí kí n mọ́ lópo pé mo wà nípò ọ̀gá lórí àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn mi nítorí pé ìwọ tó bá fẹ́ get fact tó fẹ́ máa rí di òdodo nínú ayé tó fẹ́ irọ́ gbọ́ o gbọ́dọ̀ pa gbogbo àtòkè àti ìsàlẹ̀ o gbọ́dọ̀ papọ̀ kó lè máa ródodo ọ̀rọ̀ gbọ́ ibi tẹ́lómi ti kùnà nìyẹn tí wọ́n irú ẹ̀ ló wà fẹ́ tàwọn tó ṣèjọba lórílẹ̀‐èdè lẹ́ni ẹ máa separate olówó sí tálíkà ẹ wà lẹ́ ń ṣèlú ìlú wo wà lẹ́ ń ṣe tálíkà ló lè lú olówó tó bá ti lówó kò sí lábẹ́ ìjọba mọ́ ó ti dá títí ẹni pé kíjọba kan máa bèrè pé ẹ̀tọ́ wádà kó fi lé ìjọba lọ́wọ́ kó dẹ̀ gbajúmọ̀ tí ń ṣe ṣùgbọ́n tálíkà ní ń retí ìjọba ní gbogbo ojoojúmọ́ tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀bá tálíkà ṣe tẹ́ ìfẹ́ rí wọn tọ́pẹ́ tó bá kalẹ̀ kúnlé rẹ̀ ọ̀ ní sílẹ̀kùn fún wọn ìwọ sì níjọba ọ̀ ṣàṣìṣe tó yẹ pé ìpè ni wọ́n fi da ìrìn àjò ayé rẹ̀ rú tọ́ wá lọ́ọ̀ni bá wọn ṣe tọ́ ọlọ́ọ̀fẹ́ rí wọn ìpè ni wọ́n fi da ìrìn àjò ayé ẹni ẹrú ẹ jẹ́ sáré mú ìtàn kékeré kan wá lórí ọ̀rọ̀ àárín yẹn tí mo sọ sìn kí n tó padà sórí ọ̀rọ̀ tí mo sọ lọ ọdún kan nílé aláwọ̀ dúdú ń bíbà yìí ìwé kan ni mo kà níbẹ̀ o ọdún tí mo ń sọ yìí wọ́n yan mínísítà nílùú kan mínísítà yẹn wà lábẹ́ ìjọba ìlú yẹn nílé aláwọ̀ dúdú tá a wà yìí ó wá sọfẹ́ pé báwọn oníbàárà àṣepọ̀ láàrin ìlú pé wọ́n ti kọjú ó wá wò pé kí làwọn lè ṣe táwọn fèrè dízò oníbàárà wọn àkọ́kọ́ náà wọn ní right àti pa oníbàárà ó wá mú gbogbo oníbàárà tó wà ní kọ́ńtì yẹn ó wá lọ kọ́ ilé kan sínú igbó jẹgbọ́njẹgbọ́n ilé yẹn tóbi gan ó wá kó gbogbo àwọn bàárà yẹn àwọn afọ́jú ní o arọ ní o ìkíní kan ní o kó wọn lọ dà wọn sínú ilé yẹn ó wá lock wọn up ó wá ń pèsè oúnjẹ fún wọn yọlọmọ fún wọn bẹ́ẹ̀ gbogbo ẹni tó fẹ́ fún wọn ní nǹkan ọlọmọ fún wọn nínú ilé yẹn sódà àwọn ànímọ̀ lítà ilẹ̀ mọ́ ọjọ́ gorí ọjọ́ oṣù gorí oṣù bí ọmọ mínísítà yẹn ṣe fọ́ síkì nu ló bá rẹ̀ a máa gbọ́ ọmọ mínísítà lọ sọ́sítù nítorí gba tírítímẹ́ǹtì lára ọmọ mínísítà ọba yá bóòlù àti ṣerú èyí sí wọn diagnose ẹ̀ wọ́n ní kò sí nǹkan tí ń ṣe kò sí ní sí nǹkan tí ń ṣe yẹn ẹ̀yẹn ń sòdòdò ẹ̀ ní kò sí nǹkan tí ń ṣe kí lẹ́rù pa lè ṣe sí ẹ̀ bá lọ fọwọ́ létò bàbá gbogbo tá a mọ̀ dá láti dá àárín nǹkan tó ń ṣe o bóyá kẹ́ lọ fọwọ́ létò bàbá gbọ́mọ ó di jẹgbẹjẹgbẹjẹgbẹ ó dọ̀ àwọn àfáà rẹ̀ nígbà tó dọ́dọ̀ àwọn àfáà rẹ̀ àwọn àfáà bá wò àwọn náà diagnose ẹ̀ pẹ̀lú ìtọ́wọ́ fi diagnose ẹ̀ tó bá síkì lọ́dọ̀ àwọn àfáà àwọn ìbá kòkòrò tí ń jẹ̀fọ́ ó ti jẹ́ bàjẹ́ o mínísítà bá ní kòkòrò tí ń jẹ̀fọ́ ti jẹ́ bàjẹ́ kẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́wọ̀n pé ọ̀tọ̀ ní kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ilé yìí ó ti jẹ́ bàjẹ́ ni wọ́n sọ fún kí láti wá ṣerú eléyìí wọ́n ní yóò ná ní sàrà ńlá irú sàrà wo wọ́n ní yóò ná ní iyọ̀ àtòbí fín igba ìdí iyọ̀ igba obì fín náà ó jẹ igba yóò sì fowó lé lórí owó tí ó máa lọ tí ó fi lé kọ̀ọ̀kan lórí tí ó pé ọ̀nà igba bóyá wàásù ló fẹ́ fi sí ni o bóyá ọ̀dọ́ náírà ni yóò jẹ igba wọ́n sọ bẹ́ẹ̀ fún ló bá wòkè owó lẹ̀ táwa là fún wọn yóò fà fọ́jú yóò fún arọ yóò sì fún àwọn tí méjèèjì bá lòun ti wá rí wọn wàbí tí wọ́n wà náà níbẹ̀ lẹ́sìn lọ́kọ́ fún wọn pé ṣùgbọ́n wọn gbọ́dọ̀ sí lójú kan náà o ìlú igba lẹ́ẹ̀lọ 200 cities lẹ́tí gbọ́dọ̀ lọ fún wọn ní àwọn nǹkan wọ̀nyí bí mínísítà ṣe fìdí já lẹ́nu mínísítà wà wò pé 200 cities bóun ló ṣe fẹ́ fún wọn láwọn kìíní yìí nígbà táwọn ti lọ kó wọn sójú kan wọn ni àwọn gbọ́dọ̀ fún wọn lójú kan o tọ́ ọ bá fún wọn lójú kan tá a ṣe yóò ní ṣiṣẹ́ ọmọ yẹn ó kú ni pé the best tó lè ṣe òní kó lọ kó fún wọn ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ọ̀nà igba bí mínísítà ṣe bọ́ sórí atẹ́gùn padà nù nígbà tó wà náà sí pé lọ́la o gbogbo àwọn oníbàárà pátá àwọn padà sí location wọn ibi tí wọ́n ti wá ní mínísítì bá kó mọ́tò bóde ní ma lọ fi ń kó àwọn oníbàárà ibo ni wọ́n ti wá Kaduna mo ti wá wọ́n gbé lọ Kaduna ibo ni wọ́n ti wá Kano mo ti wá wọ́n gbé lọ Kano ibo ni wọ́n ti wá Èkó mo ti wá wọ́n gbé lọ Èkó ibo ni wọ́n ti wá
Màdúgùrí bó ni wọ́n ti wá Ọ̀yọ́ náà máa ń kó gbogbo àwọn oníbàárà yìí padà sí bẹ́ẹ̀sì wọn tí wọ́n ti kó wọn wá láfítà bí oṣù 6 láti lọ́dọ̀ àwọn sínú ilé kan. Ìbàrẹ̀ Ọlọ́run ni mínísítà yẹn ṣẹ̀ṣẹ̀ wá rí wípé ẹni tí ó bá pàtàkì tálíkà ń tanra rẹ̀ ni. Níjọ́ tọ́lọ́run bá fún ọ ní ipò agbára tó o bá ti lè ọ̀ndarí tàwọn tó wà lábẹ́ rẹ̀, ìjọ náà níjọba rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wó. Ìjọba yẹn ò wó kò ní nítumọ̀, èyí ó tún wá fi nǹkan tí ò dálẹ̀ di àrọ́mọdọ́mọ. Ẹ wo orú mínísítà tá a sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n tó dánwò. Òun nínú ara rẹ̀ inú ti máa bí tipẹ́tipẹ́ pé bó làwọn oníbàárà ṣe wà lójú kan náà tó sì yí Ọlọ́run bó ṣe ṣètò ayé. Oyè ìlú wo lè dé láyé táwọn èèyàn ti tọrọ? Ẹ sọ fún mi. Ìlú tẹ́ bá ti dé nílò de ayé tẹ́ ẹ̀ tí èèyàn ti ń tọrọ. Òsì bí ìjọba orílẹ̀-èdè kan ti lè dá tó láyé ẹ̀ẹ́rẹ̀ èèyàn ti ń tọrọ. So mi pé ara ètò ayé ni spiritually. Ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ibi tí ọpọlọ wọn dorí kan yàtọ̀. Irú wọn sì ní máa ní opportunity àti di leader. Wọ́n wá máa fi ìwà wàrà àti èrò tí wọ́n tó bẹ́ńtín wọ́n máa fi da inú ayé rú. Ó lè kó odidi ìran sínú òkùnkùn ìgbèkùn ayérayé pẹ̀lú thinking tiẹ̀. Ìdí èyí ló wá mímí wá pé ọmọ kékeré gbàgbàgbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Nígbà táwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò, ẹ jẹ́ kí n sọ nǹkan tó mọ́rọ̀ ìwà o. N tó mọ́rọ̀ ìwà gẹ́gẹ́ ni pé gbogbo ibi táwọn èèyàn ti pè mí káàkiri tó jọmọ bíbí ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ owó tí wọ́n dá sí Yorùbá nation ó ń dùn àwọn èèyàn dọ́là. Táwọn èèyàn àdírẹ́sì tí wọ́n dẹ̀ dákẹ́ tí wọ́n ń wòran tí ò sẹ́ni bọ́dì tó sọ pé nǹkan báyìí báyìí la fowó yìí ṣe. Kò sí accountability. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nu nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ n parọ́ tàn jẹ. Ṣé ẹ rí owó tó bá pè ní owó pọ́blíkì? Eléyìí táwọn èèyàn bá mọ̀ sí tẹ́ ẹ bá jẹ́ ẹ̀ san. Ká mọ̀ wá sórí táwọn èèyàn mọ̀ sí tí wọ́n ń béèrè. Àwọn èèyàn dìídì dárúkọ èèyàn fún mi sẹ́ pé tó bá jẹ́ pé lágbájá náà látún dá owó fún àwọn òní dá. Àwọn support Yorùbá nation ṣùgbọ́n kọ́bọ̀ àwọn òní jáde. Àwọn wo ni àwọn táwọn diaspora? Àwọn ni wọ́n ń gbé Yorùbá nation. Ibi tó dé lónìí tó lókìkí dé lónìí àwọn náà gbé. Àwọn ni wọ́n gbé. Débi wípé nígbà kan mo jáde mo sọ̀rọ̀ mo ní mo dọ́gbọ́n bẹ̀ wọ́n nínú fídíò tí mo ṣe pé ẹ mú àmójú kúrò lórí owó yẹn ẹ jẹ́ àtẹ̀síwájú, ṣùgbọ́n mo rí pé àwọn èèyàn ò gbà. Wọ́n tún repeat ẹ̀ pé sẹ́ owó yẹn àwọn fẹ́ mọ nǹkan tó fowó náà ṣe. Ibẹ̀ ni mo ti wá jókòó mo wá ronú. Ilẹ̀ Yorùbá àṣòro ṣe bí ìlú. Àṣòro ṣe bí ìlú nílẹ̀ Yorùbá o. Ṣùgbọ́n mo fẹ́ fi nǹkan kan dá àwọn yẹn wá lójú lónìí wípé kò sí bá ṣe fẹ́ ṣe, kò sọgbọ́n tá a fẹ́ dá. Tẹ́ bá ṣe ní pátápátá láàfọ́jú kùnàkùnà làádẹ́tẹ̀ ojú àfọ̀fọ́ tán yóò padà dájà alẹ́ ni. In tó sàn nínú ìrìn àjò yìí ó ní pé ká mọ́kàn wá kó bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ owó tẹ́ fẹ́ béèrè. Àní jẹ́ dáṣọrú rẹ̀ sọ̀rọ̀ mọ́. Ṣé rí ibi tọ́rọ̀ èdè dúró ó ti kán tó lórí tẹlẹ́mù. Nígbà yẹn ayé dandawi ni. Olóko gbowó lẹ fi ṣe ń gbà yẹn. Mo fẹ́ bẹ̀ gbogbo yín tẹ́ wà nídìí ọ̀rọ̀ yìí tẹ́ ń fapá jánu pé ẹ̀ nígbàsẹ́ àfi tẹ́ bá mọ̀ di owó yẹn ṣe lọ. Mo fẹ́ kẹ́ mọ́kàn kó ń bẹ̀ ẹ gbà pé owó yẹn ti nà nínú atẹ́gùn. Ẹ mọ́kàn kúrò. Tó fi di alára lásán lórí ọ̀rọ̀ owó yẹn ó wà lára kan tó àfẹ́ ti mega rally. Kò sí financial. Kò sí support. Ó wá jẹ́ kí gbogbo nǹkan wà grounded kalẹ̀. Ta la fẹ́ bẹ̀? Àmì ní gbowó, àmì ní náwó. Ta la fẹ́ lọ bá? Orúkọ kan ṣoṣo ní gbogbo èèyàn ń dá. Èmi ò dẹ̀ ní bá yín dá torí pé mi ò sí gbẹ̀ngbà yẹn. Títẹ̀ mi ni pé àbẹ̀ ọ̀tọ̀ àtòsí kí wọ́n fọwọ́ wọnú lórí ọ̀rọ̀ owó yìí. Màá wá mú idea wá. Idea tèmi. Màá sì fi reference back ẹ̀ up. Kí ni reference mi back ẹ̀ up ni pé nígbà táwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ń bá ìrìnàjò ayé ìrìnàjò ilẹ̀ Yorùbá bọ̀ káwọn náà má bàa há sí irú condition tí Yorùbá nation há sí lónìí. Wọ́n wá design kí ní kàtà ń pè ní Oòduà investment. Nínú Oòduà investment wọ́n ní iye percentage owó tó nínú profit wọn tí wọ́n ná wọn àkàdédé tà sára wọn
pé ìwọ lọ mú iye báyìí wá, ìwọ lọ mú iye báyìí wá, àárídìí owó wọn ń pè fowó. Ó wà ridiculous kí yẹn sọ pé Yorùbá nation pẹ̀lú báwọn èèyàn wá ṣe jáde tán lajú tó, àwọn ṣẹ̀ṣẹ̀ wá ń pè àwọn èèyàn pé ẹ wá dáwó. Ó yẹ káwọn èèyàn fún wa lówó voluntarily ni, kò yẹ ká pè pa nídòwó. Ó yẹ ká declare profit wa, ká dẹ̀ sọ ìta percentage tá fẹ́ ná nínú profit ta ní. But no investment. Ẹ má jẹ́ kí n parọ́ tàn yín jẹ, ẹ gbà ó tí Yorùbá nation ó bá stand, tí ó máa tẹ̀síwájú nínú ìrìn àjò wọn, wọ́n gbọ́dọ̀ ní investment tí wọ́n máa rí owó ná láti bẹ̀. Ìyẹn láyé àwọn Awólọ́wọ̀, láyé àwọn bàbá wa Awólọ́wọ̀ ni wọ́n design Oòduà investment láti lè máa finance project wọn tán bá ní. Nígbà tó dáyé Bọ́lá Tinubu tí gbogbo wa ń pariwo lé nìyí, bàbá Bọ́lá Ahmed Tinubu òun náà design títí ẹ̀ fún Èkó. Mi ní mention ministry yẹn táwọn ń lò, mi ní mention, ó ní lẹ́sìn kí n gbé pamọ́. Ministry yìí tí ọmọ ẹgbẹ́, àwọn tí ń gbálé ẹgbẹ́, tí ń túnlé ẹgbẹ́ ṣe, tí ń tún àgálé ẹgbẹ́ àwọn ìyá yẹn, àwọn ọmọ wọn tí bá ń lọ school, ibẹ̀ náà ti ń finance wọn, ibẹ̀ náà ti ń fún àwọn ìyá yẹn náà lówó oúnjẹ, náà ti ń fún wọn salary. Ministry yẹn wọ́n organize ẹ̀, òun ni wọ́n fi ń rọ̀nà àfíàsí ẹgbẹ́. Torí ẹ̀ lè rí kéèyàn mọ contest London banner Lagos party, ìnídàkọ̀ ẹgbẹ́ party Lagos party, ẹ̀ lè rí kí wọ́n sọ pé candidate wọn kò lọ máa talé kó máa ta oko torí pé ó fẹ́ di gómìnà lẹ́kọ̀ọ́, kò possible. Ministry yẹn ni wọ́n fi finance gbogbo owó tó bá fẹ́ ná. Tí candidate bá náwó, bóyá kàn wò pé láàrin street òun ra àwọn boys òun fẹ́ fún ọ ní nǹkan, àbófin láìpẹ́ òkè o, àwọn ìjọ yìí jẹ́ kí n fún ọ ní nǹkan lápò ara mi torí pé mi ní candidate tí mo ń contest. Ministry tí wọ́n organize yẹn òun ni ó finance everything. Ẹ lè rí kàn máa tàṣà ara wọn. Even nígbà tí Aṣíwájú ń gba state lọ́wọ́ àwọn PDP padà fún ṣe ACN nígbà yẹn ní àbí AC, I don't know. Láìgbà táwọn Arẹ́gbẹ́ṣọlá lose, láìgbà tí àwọn Adamu Ṣọwọ́nlẹ̀ lose sọ́wọ́ àwọn opponent tá fẹ́ gba àwọn state yẹn padà, ministry yẹn ní finance gbogbo bó ṣe ń lọ sí court. Bó ṣe jẹ́ pé agreement máa wà láàrin state tó bá náwó fún pé òkè o, tá bá ṣe báyìí fún bó ṣe san padà rí, so that ministry yẹn náà ní wà grounded. Ṣé ti rí pattern tí èèyàn fi ń run? Torí ẹ̀ àṣírí ẹgbẹ́ ò ní máa bọ́ sí ẹnu àwọn tó fẹ́ fi ń ṣe yẹ̀yẹ́. Torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń rò pé Aṣíwájú nìkan ní finance party, kì í ṣe Aṣíwájú nìkan ní dá finance party o. Wọ́n ti set up nǹkan tí ó máa finance project wọn bó ṣe rí nù, láyé Awólọ́wọ̀ bó ṣe rí nù. Nígbà tí irú owó rìbìrìbì bá yẹn tó wọlé sápò àwọn Yorùbá nation, ló yẹ kí wọ́n ti organize bóyá Yorùbá bottle water ni wọ́n ṣe ni o, àbí Yorùbá nation kẹ́kẹ́ kankan fi ṣe water factory káàkiri 6 states ilẹ̀ Yorùbá, kó wá jẹ́ kó omi tí wọ́n ló cheap jù, ó dẹ̀ jẹ́ quality omi. Ẹ wo iye owó tí Yorùbá nation máa ní ní pọ́ọ̀sì wọn lénìí. It's an investment tó lè mú kí ẹgbẹ́ mọ́ lack. Invest lórí àwọn kékèké tẹ́ mọ̀ pé ó nira fáwọn èèyàn láti rí. Irú àwọn ìròyìn ìrọ̀lẹ́ PM News tí wọ́n ń lò níṣẹ́ nígbà yẹn ní Ìṣẹ́rí Ìdímù, organize ẹ̀ tó fi jẹ́ pé ó máa kan tó lórí tẹlẹ́mù ní ọmọ bí nǹkan ṣe ń lọ nínú àfíàsí Yorùbá nation. Tẹ̀wé pélébé jáde tó pa àwọn èèyàn máa rà bóyá 200 naira 300 naira every evening wọ́n á rí rà. Tẹ́ bá fẹ́ máa latest information pa Yorùbá nation wọ́n máa rí láti bẹ̀. So ìyẹn tó create more awareness. Irú àwọn kìíní ló yẹ kó wá káàkiri bíi magazine tí wọ́n máa tẹ̀ á máa tún mú wọlé. Láyé ìgbà Awólọ́wọ̀, nǹkan Awólọ́wọ̀ fúnra rẹ̀ design yẹn ó ní Tribune. Nígbà tí Tinubu dé òun náà ní kíná borúkọ The Nation. Yorùbá ní tá a bá fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n, ká fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ní ìjẹ́ ká pe àgbà ń wèrè. Èmi rò ní o, mi ò ní kẹ́ ẹ lọ ṣe o. Èmi rò pé ìlànà tá a bá gbégbá nìyẹn, because ṣẹ́ni tó fún yín ní $100,000 tí ò rábọ̀, ẹ̀ tún lọ bá ń sìn pé kó tó kó $100,000 wá yóò fún yín, ò ní fún yín. Kò sí nǹkan táwọn èèyàn ṣe láyé wọn mọ retí result ni. Tá a bá tẹ̀ tí wàá gba independent, ṣùgbọ́n tá a bá rí investment tá a fi gbowó gbà yẹn ṣe, ayé ò ní bínú, inú àwọn èèyàn sì máa dùn pé ókè o, kí ni ẹ tún fẹ́ tó rántí pé owó tá a fún yín gbà yẹn lójú judiciously waste ẹ̀ dànù. Iṣẹ́ òyìnbí láti ṣe láti rówó
ẹ mọ̀ jẹ́ pé àrọ́tẹ̀ yín jẹ kò rọrùn láti rí owó. Iṣẹ́ dẹ̀pọ̀ wájú wa iṣẹ́ ń bẹ wájú ìrìnàjò Yorùbá Nation, ẹ mọ̀ jẹ́ pé àrọ́tẹ̀ yín jẹ. Àwọn èèyàn ń pè mí ló gbé mi wá, mo sì fún wọn lábọ̀ pé máa fún wọn lábọ̀ lórí ọ̀rọ̀ yìí. Yorùbá Nation gbọ́dọ̀ ní investment tí ó fi máa ná owó. Kọ́ọ̀sì tí a gbé dání kọ́ọ̀sì tí máa jẹ owó ni, yóò ná. Mo sọ kéèsì Biafra fún yín, owó tí wọ́n ná. Tí ẹ bá dẹ̀ lọ wo ẹni tó dúró lórí kéèsì Biafra, ojúkú ni, investment kan ló lò tó fi finance wọ́ yẹn. Tí ò bá sí investment yẹn bẹ̀, bo ni ó ti rówó? Sáwọn ọmọ Ìgbò ni ó nìkan lọ́mọ kó wá tí wọ́n dá lò. Ibi tí mo lọ gangan nìyẹn. Òun la ṣe ń pèlè sí yín wípé kì í ṣe kankan máa fi àkáǹtì ta, kankan máa kówó síbẹ̀. At the end of the day, ká tó máa gbúrò, ká máa romi, ká máa rẹ̀ jẹ́. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ káàárín yẹn mẹ́jọ wájú ilé wọn tí wọ́n máa gbé bánà dání. Ààrò finance ordinary ká fi ṣe movement. Ọlọ́mọdé ká ní problem. Bọ́lá ti fẹ́ rówó ta fẹ́ fi ṣe case. Bọ́lá ti fẹ́ rówó ta fẹ́ ná. Ìrìn àjò pé èèyàn lọ, èèyàn bọ̀ lásán gan owó ni. Pé èèyàn kò, èèyàn fò láti London wá sí Nàìjíríà fún program Yorùbá Nation, owó ni. Mo máa ń yá àwọn èèyàn tó fò wọlé tí mo mọ̀ lórí platform mi tó fò wọlé láti Amẹ́ríkà wá sí Nàìjíríà lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀mí gáràlì, lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo mọ̀ yá àwọn èèyàn tó sọ pé okay, ẹ má wulẹ̀ kúrò yìí láti Italy. Ààrẹ tó yẹ kó ti ó fẹ́ lọ ra tíkẹ́ẹ̀tì, mo ní chief ẹ má ra tíkẹ́ẹ̀tì o, ẹ ṣáà ní sùúrù náà, ẹ jẹ́ àmọ́ bí ta fẹ́ bá kiri ìjà. A lot of people want to come home tó lọ́rọ̀ Yorùbá Nation, they are ready. Àwọn tẹ́ ń bá tayò wọ́n ready, àwọn tó fẹ́ support ready, ṣùgbọ́n ilé tí wọ́n ṣe lákòókò wọ́n fẹ́ mọ ibi tó wọlé sí, ibi tí a ti ní problem nìyẹn. Wọ́n fẹ́ kó dàgbà tẹ́ pé ọ̀rọ̀ bí ìjọba Nàìjíríà ṣe rí tí wọ́n lọ yáwó ní IMF tó yẹ pé eventually àwọn aráàlú ní ó máa san gbèsè IMF, owó tán lọ yáwó onífẹsẹ̀ kankan. Ẹ̀ka gbọ́ pé àwọn kan ti pín sápò ara wọn, wọ́n ti lọ fi kọ́lé, wọ́n tún ti dá padà sí UK, wọ́n lọ fẹ́ ralé sí UK, wọ́n lọ fẹ́ ralé sí Amẹ́ríkà. Owó tẹ̀ yá lọ́wọ́ Amẹ́ríkà, ẹ̀ tó dá padà síbẹ̀ tó lọ fẹ́ ralé sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn tó wà létí tí wọn ò rómi tí wọn ò rẹ́jẹ̀ yẹn, àwọn onímọ̀ sàgbèsì. Kọ́rọ̀ ẹ̀ má bàa dàbẹ́ ní káwọn èèyàn máa very careful. Ẹjọ́ torí Ọlọ́run ọba, ẹ jẹ́ kí fídíò yìí débi tó bá yẹ kó dé. Ṣùgbọ́n mi ò fi báyàn wí. Ẹ wo fídíò yìí dáadáa. Mi ò fi attack anybody. Mo fi là wá lọ́yẹ̀ ni nítorí ìtẹ̀síwájú. Ẹ̀yin mọ̀ jù mí lọ o. Ìwọ̀n bá tẹ̀mí mọ̀dé ni mo fi sọ̀rọ̀ yẹn o. Ẹjọ́ torí Ọlọ́run, ẹ má gba ọ̀rọ̀ tí mo sọ yẹn, ẹ má gbà sódì. Ṣùgbọ́n tá a bá máa kan ojú abẹ́ ń kó, ní mọ̀ bí tá a lọ. Òun ló mú mi wá láàárọ̀ yìí. Tá a bá kojú abẹ́ ń kó, tá a ń fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ, ní mọ̀ bí tá a lọ. A kàn máa fúnra wa ní igbó dídí sán ni. A fira wa sínú òkùnkùn. Torí ẹ̀ ló mú mi jáde wá, ẹjọ́ nítorí t'Ọlọ́run ọba. Mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tí mo sọ yìí, ìyẹn fi báyàn wí o, mi ò direct sí anybody. Ṣùgbọ́n mo fi fún wa ní way forward ni. Mo dẹ̀bẹ̀ gbogbo àwọn tí ń bínú, ẹjọ́ tó náà kì í sàsìkò yìí lásìkò bínú. Ẹja jáde tán, ẹja ara wa lọ́wọ́, tó bá jẹ́ 20 naira lọ bá ní ìwọ náà jù sínú àpò ìkówósí, ó ní tèmi ń bá bọ̀ látẹ̀yìn wá. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ ń bínú wípé àwọn ò lè dánwò mọ́sẹ́, àwọn ò ní dánwò. Kí wàá fẹ́ ká ṣe? Òun ló jẹ́ kí n propose investment yẹn. Bóyá tá a bá ní nǹkan tí ó mọ̀ fún wa lówó, tá a ti mọ̀ pé orí ẹ̀ láàmú bẹ́sì, kódà yóò jẹ́ kí proper planning wà, because a ti mọ iye tá a wọ̀ tí lákòókò kan. Àdé ìmọ̀ tá a bá fi ṣe nǹkan báyìí lá nílẹ̀, táwọn yóò bá fi kún owó mọ bí wọ́n ṣe ràn wá lọ́wọ́ lé lórí, àwọn bá ti source owó. Ṣùgbọ́n organisation tí ò mọ̀ bó ti fẹ́ source owó, báwo l'organisation ló ṣe fẹ́ lọ, báwo ló ṣe fẹ́ run, báwo la ṣe fẹ́ get result. London management, that is what we call money management. Òun ló délẹ̀ yìí. Tí o bá ti sẹ́ni tí ó manage resources yín, ibi tí máa jẹ́ kí organisation forí sápá ni. Ibẹ̀ lábádé yìí. Mi ò bá yàn wí o. Ní tèmi mi ò bá yàn wí. Èmi propose tèmi ni, mo dá lábàá ni. Ẹjọ́ nítorí Ọlọ́run ọba. Ẹni tó bá bọ́ sápò bínú rẹ̀ kó má fi bínú. Torí kí ilẹ̀ Yorùbá ó lè bá dáa ni. Mo dẹ̀ fi alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi búra. Mi ò ní intention kankan against anybody. Èmi sọ tèmi ni bọ́lọ̀ ti fi rán mi. Ẹ ṣàánú mi. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ṣùgbọ́n àìní bàjẹ́ ilẹ̀ Yorùbá ó dọwọ́ èmi àti ẹ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó dàbọ̀.